Network yẹn. Ẹ ṣe àwọn tí ṣọ́ọ̀tì yẹn lẹ́ẹ̀ ká dé sàlẹ̀ ńbẹ̀. Àwọn ọ̀rẹ́ mi ń bá dọ̀ ló yẹ kán wá online báyìí kí n máa bá wọn lọ́lé wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Àwọn padà ń bẹ̀ yìí. Inú mọ́tò mi ṣe máa bá wọn mú láìfù. Ẹ̀yin ará Ìbàdàn Kúdẹ̀tì la wà yìí ní kí lorúkọ bíbá Kúdẹ̀tì Ìbàdàn. Wọ́n á bá yín káwọn. Kúdẹ̀tì Cathedral College làwa wà Kúdẹ̀tì yẹn gangan làwa ti ń jayé ń sìn lágbolé agborí àwọn tí a kọ báyìí. Cathedral nù láwa ti ń jayé nì ìyá yìí púpù ìyá yìí ń jayé jù orí títì ni ìyá yìí ti ń freelance ní Kúdẹ̀tì Kúdẹ̀tì ní Cathedral Church rèé mi fẹ́ gbàgbé kẹ́ òde bẹ́ẹ̀ o mo ti wọnú agboolé àwọn kan lọ níbẹ̀ yẹn lọ́nà náà nísàlẹ̀ ní Kúdẹ̀tì ó ní Cathedral Church ṣe máa ń rìn ìrìn tèmi lansing yìí ni lansing Kúdẹ̀tì Ìbàdàn mọ̀rin máa àwọn agboolé.